wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ nílùú Ìlọrin. Kí ni wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ ni pé ọmọ àáfàá ńlá kan nílùú Ìlọrin ó ti pààyàn, ó gé orí èèyàn, ó kún wẹ́lẹ́wẹ́lẹ́. Ta ló kún? Ó kún ọ̀rẹ́bìnrin rẹ̀ tí yíyàn lọ́rẹ̀ẹ́, ká sọ pé àfẹ́sọ́nà rẹ̀, ó kún wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló fẹ́ fi ṣe? Sọ́fẹ́ jẹ ni àbò fẹ́ mú, àbò fẹ́ fi ṣoògùn owó? Eléyìí ni ọ̀wà tí ìyá ẹ wá nǹkan fìdílé. Arákùnrin tẹ́ ń wo àwòrán rẹ̀ yìí ó jẹ́ ọmọ àáfàá ńlá kan nílùú Ìlọrin. Báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ wípé arábìnrin tẹ́ ń wò yìí ní ọjọ́ ajé tó lóyìnbó ń pè ní ọjọ́ Monday, ọjọ́ 10 oṣù kejì tá a wà yìí, ọdún tá a wà nínú ẹ̀ yìí, ọmọbìnrin yìí ó dágbére nílé pé òun lọ síbi orúkọ ọmọ, súná ọmọ. Bó ṣe wá dé bí ó ń súná ọmọ yìí, òun àtọ̀rẹ́ rẹ̀ jọ dúró, ibẹ̀ ló ti gba ìpè. Hello, wọn ò mẹ́ni tó pè é, ṣùgbọ́n tí wọ́n mọ̀ ni pé bó ṣe gba ìpè tán, oúnjẹ tó gbé lọ́wọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó tẹ̀ á lọ́wọ́, oúnjẹ tó gbé lọ́wọ́ ó gbóúnjẹ náà lẹ̀. Bó ṣe gbóúnjẹ ilẹ̀, bó ṣe lọ, àlọ́ rẹ̀ ni wọ́n rábọ̀ láti ọjọ́ Monday ti sọjọ́ ajé. Ṣùgbọ́n nígbà tó di ní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ Tuesday, wọ́n gba àgọ́ ọlọ́pàá lọ, àgọ́ ọlọ́pàá tó wà ní ọjà ọba. Bí wọ́n ṣe lọ síbẹ̀, àwọn ọlọ́pàá béèrè fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, nọ́mbà fóònù rẹ̀. Bí wọ́n ṣe béèrè, wọ́n dọdẹ rẹ̀, wọ́n rí i pé àdúgbò tí fóònù ẹ̀ wà ó jẹ́ gáràjì Ọ̀fà, ibùdókọ̀ Ọ̀fà nílùú Ìlọrin. Wọ́n gbabẹ̀ lọ. Nígbà tí wọ́n ó ṣèwádìí, wọ́n gba arákùnrin kan mú bẹ́ẹ̀. Arákùnrin tí wọ́n gbá mú lẹ̀ ń wo àwòrán rẹ̀ yìí o. Bí wọ́n ṣe wá gba arákùnrin mú, nígbà tí wọ́n yín ọ̀dọ́mọ ibìkan tí wọ́n pè ní ìsàlẹ̀ kòtò nílùú Ìlọrin. Gbogbo àlọ́ sọ pé ìsàlẹ̀ kòtò àdúgbò àwọn àáfàá ńlá ni. Nǹkan kì í ṣe ràgó o. Arákùnrin yìí, àwọn agbófinró ń báṣẹ́ wọn lọ, wọ́n sá yín. Nígbà wọn ó yín, ó jẹ́wọ́ o. Ó ní ọmọbìnrin yìí, ó ní bó ṣe dọ́dọ̀ òun ní ikọ̀ asthma ló gbé, pé ikọ̀ àwùgbẹ, ikọ̀ asthma lọ pa. Bó ṣe ikọ̀ asthma ti apá, sí ọmọbìnrin yóò wá lóbìí tí ẹ̀ láwọn tó lè pè. Nígbà táwọn ọlọ́pàá tó yẹn sì mọ̀ báwọn agbófinró, ọ̀gá ìyá múdà, wọ́n máa ń ṣiṣẹ́ wọn, wọ́n sá gbìyànjú tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn ṣiṣẹ́. Ó jẹ́wọ́ ibi tó ṣe kún wẹ́lẹ́wẹ́lẹ́. Ní ẹ̀ bá jorí àwọn yọ̀ pọ̀. Wọ́n rí tó ti gé ọmọbìnrin yìí, wọ́n rí tó ti gé wẹ́lẹ́wẹ́lẹ́, torí yọ orí lọ́tọ̀, tó yọ ẹsẹ̀ lọ́tọ̀, tó yọ apá lọ́tọ̀, pẹ̀lú àwọn irinṣẹ́ ìburú tó fi gé wẹ́lẹ́wẹ́lẹ́ náà. Gbogbo ẹ̀ ni wọ́n bá ń bẹ̀. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, arákùnrin Abdulrahman yìí ó ń bẹ ní àgọ́ àwọn ọlọ́pàá nílùú Ìlọrin. Ó ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá nílùú Ìlọrin lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Kí la wá fẹ́ lò ń bẹ̀ ni pé ọmọkùnrin yìí, wọ́n ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí, òun ni bàbá tó bí jáde láyé, tó jẹ́ àáfàá ńlá. Èmi ò ní dákú ìyẹn ẹnu mi kọ́lẹ́ ti bọ̀, ṣùgbọ́n fún fídíò kan wà tí mo fẹ́ kẹ́ ẹ wò gbogbo àwọn àáfàá jàǹkànjàǹkàn tí wọ́n sojú, tí wọ́n lọ ṣe àdúrà níbi òkú bàbá ọmọkùnrin yìí. Kódà ìkànnì Facebook rẹ̀, orí ẹ̀ láti ra dọ́gbọ́n ta yọ àwọn fídíò ọ̀hún. Ẹ̀ẹ́rì kan ní Facebook, ẹ̀ẹ́rì ń bẹ̀, orí ẹ̀ lè jẹ́ ayọ́pọ̀, ẹ̀ẹ́bà ń bẹ̀, ẹ̀ẹ́rì kan ní Facebook rẹ̀ ń bẹ̀. Ẹ̀yin gan lè lọ wò ó. Ibi olè dẹ́ àwọn àáfàá ńláńlá tó wà níbi òní dákú àáfàá kankan. Kódà àwọn àáfàá ńláńlá tí wọ́n lọ ṣẹ̀yẹ ìkẹyìn fún bàbá ọmọkùnrin yìí, ẹ̀ẹ́rì ń bẹ̀. Wọ ìlú yìí padà láti ibi ìjẹjọ ní lónìí, láti pé kí mi náà wá ṣe táàzí àtẹ̀mí. Àárọ̀ yìí náà ní ń gbọ́ ibi wọn ní àwọn tí ń jẹ́ àti pé kí n sọ̀rọ̀. Màtá àwọn tí wọ́n rí kí mo wà lára ní kí mo wá. Àfáà Usmanu, èmi Abdulrahim àti àfáà Hamidu Gazali náà la kéré nínú wa. Gbogbo ọjọ́ Jímọ̀ ayé, bàbá ti kí Jímọ̀ tán, á rí ilé ẹni kọ̀ọ̀kan, á pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Láyé sì kò yí etí làákà ìmí kámá láti wí. Bàbá wa wá bí ní tí mo fẹ́ lọ́nu ni, níjọ́ tó bá ka àfáà wa, àwọn bàbá wa nulẹ̀. Inú wa wá dùn wípé ní tí mo fẹ́ lọ́lọ́run ṣe fún mi. Wọ́n wá máa ṣàdúrà fẹ́ni kọ̀ọ̀kan wa lọ́tọ̀ọ̀tọ̀. Torí pé ní
كل شيء وكيل بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره. nínú ààyè tó júwe de wọn àwọn òun náà nìdí sí táwa yìí. ìpè àwọn afáwọ̀ lọrin yìí nínú àmọ́ nínú símbọ̀ tẹ́ fi mọ̀ wọ́n bá ń kàtàn lọ ni pé àwọn afá ti dé lọrin wọ́n ti ń dé lọrin wọ́n ti ń dé lọrin nínú ààyè tí wọ́n ti dé tí Sẹ́ríkí Ngídá fi wá dé wá bá wọn bẹ́ẹ̀ ṣé wàá níbi òun nìdí sí yìí. àyè tẹ́ wá wà yìí àyè tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ tẹ́ ẹ ti rólé fáwọn àgbàlagbà tí wọ́n ti lọ látọjọ́ àkọ́kọ́ táwọn afá àgbà fi dé táwọn èèyàn tó wá ń dé lẹ́yìn wọn. ilé ẹ̀sọ́ fún gbósùn àti fúnra wa ta ló ń sẹ́sáwò yẹn bí ẹ wá kí ìwà wọn ni ọlọ́run láwọn tí a wí ní jẹ́ wọ́n mọ bẹ nínú òkè ọlọ́run. àmín. kò sí ọ̀tá létí pé lágbájá ti kú èèyàn rẹ̀ ní kánà mọ́sí náà ọlọ́run bí tọ́ba kù sí mọ́sí àbójúkò fún wọn. àfihàn fún bàbá Khalifa nídìí sí ni tó bá láti débẹ̀ tí àfáàdà بسم الله الرحمن الرحيم. òjò òdòkùn náà ló ti wọ̀ yìí. Alhamdulillah òjò ti rọ̀ èyí ọba àti sọlọ. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. وليس به كفه طرف لا يلي مريء إلا غير آخرتي يبقى عليه مساكني سوى الشرف. bí abárẹ́ni tó ń sunkún nínú ẹbí nínú ará nínú ọmọ nínú mùrídí nínú mùrídá ẹkún àlífà di síkà fún wọn ẹkún ara wa là fún wọn torí pé àlífà. bàbá àdìsí ní pẹ́pọ́ lọ́wọ́ ọba mi ní kí wọ́n rúre bàbá mi ní kí wọ́n rúre wọ́n rí ìdíire wọ́n rí ìdíre wọ́n rí ìwúre wọ́n rí tí wọ́n fi wá sáyè tá a wà yìí kò sí pé ńgbà tá a gbọ́ tá a dìgbà kan la dá àyè yìí mọ̀ pé náà lọ̀gá àyè pẹ̀lú tó bá wáyé kò sí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ àwa la ṣẹ̀ wá tọ̀ ọ̀nà náà lọ kò rí bẹ́ẹ̀ wọ́n bí wa tán wọ́n fi wá síbẹ̀ ni àwọn nu wọ ọlọ́run ọba tó dá wọn nù ní. ọlọ́pàá kan máa ń gbé ẹ̀dúró nísà ń jágbe mọ́ mi wọ́n ní mo fẹ́ lọ sinmi Ìbàdàn onílẹ̀ kìíní mo bá fóònù ẹgbà báyìí tó wà lórí fóònù ẹ sọ̀rọ̀ mo bá di IG ok asọ́fẹ́ ìdìbò lọ́rùn rẹ̀ mo bá mú fóònù mi lọ nígbà tí ìyá rẹ̀ gbé wá kú nígbà tí wàá sí wá sí lọ́tí ìyá rẹ̀ gbé kú wọ́n wá ti wà lẹ́nu géètì wọ́n á gbé ọ́fíìsì mi jáde jọ́nà ti wé dáwà ní ọ̀nà àdúgbò wọ́n wá ìdá mo ní sọ ti rójú ìmọ̀ wọ́n ní orí gbogbo yẹn kí ẹ máa ṣe bẹ̀rẹ̀ sí àmọ́ gbọdọ̀ bá ọtí. níta a fẹ́ lò ní pé ọ̀rọ̀ yìí àfẹ́ kí wọ́n dọwọ́ bo a sẹ́ni pé amúnibú ni ẹran ìbíyẹ lélẹ́yìí sẹ́ni pọ́tà àbùkù lọ́rin báyìí sẹ́ni pọ́tà àbùkù lọ́rin pàápàá jùlọ ìran àfáà àti ń ṣe jálàbí sẹ́tìrì báyìí nìsín ẹ̀yìn náà ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ èso bójú mu sẹ́tìrì àwọn àfáà ńlá tó wà ń bẹ̀ sẹ́tìrì wọn àsọpọ̀ àwọn àfáà yìí ni wọ́n àsọpọ̀ àwọn àfáà yìí ni o ṣùgbọ́n kẹ́rẹ̀ lè bá ọmọdé dàgbà ọmọ ẹ ti kàǹkà sí
ló jẹ́ àmú fídíò àwọn àfáà yìí wá o àsọpọ̀ àwọn àfáà tẹ̀ ń wò mí àwọn àfáà dáadáa ni wọ́n o tí wọ́n sì lo ọkọ̀ tí wọ́n gbìyànjú gidi tí ṣe ọwọ́ wọn dáa ṣùgbọ́n a mú àwọn fídíò yìí wá kẹ́rẹ̀ lè bá a mọ̀ pé àfáà ńlá àfáà àgbà ni bàbá tó bí ọmọ yìí kódà bàbá rẹ̀ sẹ́yìn jáde láyé ní ẹ̀rípò nǹkan fúnra rẹ̀ òun náà ló ṣe àwọn fídíò kódà láìfù ló ṣe amúfọ́nrin wá kẹ́rẹ̀ àwọn pé àfáà àgbà ni bàbá rẹ̀ ni o kẹ̀rù àmọ́ bí àwọn àfáà ti bá bẹ̀rẹ̀ pé àfáà ńlá tó lóko tó láàmìlaka bàbá rẹ̀ àwa fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n ti gbìyànjú lórí ọ̀rọ̀ yìí o iléeṣẹ́ ọlọ́pàá náà ti gbìyànjú ìpínlẹ̀ Kwara àfẹ́ kí wọ́n afẹ́ kí ìdájọ́ òdodo wáyé lórí ẹ̀ ló jẹ́ akégbàjarè síta ẹ̀yìn yẹn wá kí lè rò pọ̀ ṣẹlẹ̀ ṣé kí lè rò kí ni kí wọ́n ṣe fún arákùnrin yìí ṣé wọ́n wọ ẹlá bàbá rẹ̀ kọjọ́ máa fà ńlá kí wọ́n ṣàmójúkò fún ni àbí kí ìdájọ́ òdodo wáyé ó kù sọ́wọ́ ní comment section.